ẹ káàárọ̀ ẹ káàsán according to the time ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ Yorùbá story tí mo mú wá fún yín ó wà so pathetic so saddening tó máa jẹ́ ìtìjú fún most ọmọ Yorùbá ẹ ní fẹ́ gbọ́ story yìí ṣùgbọ́n mo gbọ́dọ̀ mú wá fún yín kẹ́ lè mọ̀ pé ó ń ṣẹlẹ̀ nínú ayé ṣé ti gbọ́ nípa ọmọ Yorùbá a graduate of LASU University Lagos State University a graduate ó graduate nínú education accounting an accountant ọmọ Yorùbá tó ń ṣe alábàárù no not just alábàárù o not just modern alábàárù alábàárù tó ń ru pọnpọ́n sórí tó ń bá àwọn èèyàn ru ẹrù nínú ọjà kò yí lórí o kò yá wèrè o tó pé kò lè ṣe hookup ni nítorí pé ọ̀nà employment gba ilẹ̀ Nàìjíríà kankan ló ṣe di alábàárù ọ̀sán gangan ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ o Yorùbáwùyí ẹ ti mọ̀ pé èmi ò kí ń he èèrà tí ò lọ́mọ nínú èmi ò tiẹ̀ ní he èèrà rárá dépò tí mo mọ̀ bóyá ọmọ wà nínú ẹ̀ àbí ọmọ ò sí nínú ẹ̀ ó ní agbára o eléyìí lẹ́tìkẹ́ this one pass me water pass garri for my body watching this ẹ láti hold ara yín dáadáa o kó ẹ má lọ sunkún lẹ́kì sọ fún yín wọ́n ní tó wà ń bẹ̀ nìyẹn because nífẹ̀ẹ́ rí ọmọ ìyá wa after tí wọ́n sọ fún wa wípé education is power education is knowledge education is everything even they told us education is the master key to success this is why tí àwọn ìjà wa nílẹ̀ Yorùbá wọ́n sọ bàǹtẹ́ wọ́n sọ ṣòkòtò wọ́n sọ tòbí wọn wọ́n ní ó tí o àfi ńlá àwọn ọmọ àwọn gbọ́dọ̀ kàwé ní gbogbo ilẹ̀ Yorùbá pátá ọmọ Yorùbá tó jẹ́ professor tó jẹ́ doctors gbogbo wọn ti ń jápa tí nǹkan bá wá ṣe wá nílé ní Nàìjíríà tàdá máa rí pé ẹ lọ bí Nàìjíríà ṣe tó at large we have over 55 speaking language ní Nàìjíríà fún ẹ̀yin tẹ́ bá mọ̀ tẹ́ rò bóyá Hausa Igbo àti Yorùbá nìkan ló wà Nàìjíríà over 55 speaking language Hausa Igbo Yorùbá are just the major tribe in Nigeria. That is why we are saying we are not the same thing. We are not one. How can a country have over 55 languages? Títa yóò gbọ́ ti Kẹ́hìndé, Yorùbá gbọ́ ti Igbo, Igbo gbọ́ ti Yorùbá, Yorùbá gbọ́ ti Hausa, Hausa gbọ́ ti Igbo. Ibi Igbo, Egbira, Efiki, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Gbédè ara wa for those of you tẹ́ wà ní abroad. Tí ẹ sọ wípé ká má gba Yorùbá nation. Ṣé bẹ́ẹ̀ ti rí ẹ̀yin olórí wa ọmọ wa ní ẹjọ́ ṣe bàbá wa sì wà ńbẹ̀ ṣé bẹ́ẹ̀ yín náà ń wò a graduate ẹ bá mi share fídíò yìí kó kan everybody ní ara wípé graduate kan rèé ọmọ Yorùbá ní Nàìjíríà òun ló ń ṣe alábàárù láàrin títì alábàárù tó ń ru pọnpọ́n sórí láàrin títì mo ti ń wá woman yìí ẹni tó lọ interview ẹ mo ti lọ sí page ẹ lọ comment she should help me let us locate this woman before the video yẹn bá mi share kí àwọn èèyàn rí maybe àwọn bàbá wa lókè wọ́n lè rí an educationist tó jẹ́ wípé á wúlò fún wọn an accounting tó máa wúlò fún wọn tó máa lè ṣiṣẹ́ níbi tó yẹ kó ti ṣiṣẹ́ bóyá wọ́n á lè help ẹ̀ bóyá àrí olówó kan tó ní company ilẹ̀ Yorùbá tó fẹ́ ṣàánú tó ń wá olótìtọ́ àti olódodo tó fẹ́ fi sí ipò accounting ẹ̀ bóyá á lè help obìnrin yìí á lè mú kó lórí títì ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ bóyá á lè ṣe dáadáa fún torí obìnrin yìí opó ni o ó mọ̀ kó máa lọ ṣe hookup ṣùgbọ́n tó pé kò ṣe hookup láti yunifásitì ẹ̀ ló ṣe wò pé kàkà kó lọ gba ojú àwọn ọmọ òun jẹ́ kí ló dé òun máa lọ ṣe alábàárù nítorí pé obìnrin jẹ́ ni tó dáa inú wàhálà náà ni ọkọ ẹ̀ kú sí bó ṣe pọ́bìnrin míì ni á ti mú lára àwọn ọmọ tó bí sílẹ̀ á ti fi ṣògùn owó bóyá pọ́bìnrin míì ni á ti tà lára àwọn ọmọ tó bí á ti tà wọ́n dànù á lóun ò lè máa rìn rìnṣìrìnṣìn looking at her ẹ wo bí obìnrin yìí ṣe rí ṣé ojú òtí ṣé ẹ lè pàdé obìnrin yìí ní títì
Kẹ́ ló jọ ẹni tó gba primary school kọjá. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ lè pàdé arábìnrin yìí ní títì? Kẹ́ ló mo ṣe lè kọ orúkọ rẹ̀ lásán. Ẹ jẹ́ ká wá. Mo fẹ́ rí. N tá bá lè fi ràn lọ́wọ́ kí ìjọba tó dá sí. Ẹ bá wa share fídíò yìí. Bó sì jẹ́ pé lọ́la tó bá hun òun náà kó ní mo gbé òun lọ sí Libya. Mo ti promise ara mi ṣùgbọ́n mo disappoint ara mi. Mo ní mi ò ní dá sí nǹkan báyìí mọ́. Ṣùgbọ́n ohun tó wà ní ara mi, ẹ̀jẹ̀ tó wà lára mi, spirit tó wà lára mi kò lè jẹ́ kí n keep me quiet láti má dá sí mọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọmọ ọ̀dọ̀ ni mò ń ṣe níbi bí. Èmi náà ò ní nǹkan kan. Ṣùgbọ́n we need to find this woman. This is so disgusting. This is so irritating. So pathetic, so sad. Láti pé graduate University of LASU, Lagos State University. Owó kékeré ò gbé ọmọ lọ sí university ní LASU. Owó kékeré ò tí ọmọ wọ university ní LASU. Woman wá lọ sí LASU University, wọ́n lọ sí LASU. Score kékeré kò wọ LASU. Tó bá mọ̀wé dáadáa, ó lè wọ LASU. Bí woman yìí dẹ̀ ṣe wà yìí, a ti rí pé àtàpátá dìde ni. Kò ní àwọn òbí tí wọ́n lè fún lówó láti fi bribe wọ LASU. If tó bá tẹ̀ máa gba bribe ní LASU. Kò ní abẹ́ tó lè gbé kalẹ̀. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká tó proceed síwájú. Ẹ bá mi gbọ́ nǹkan tí woman fẹ́ sọ. Ẹ sọ̀rọ̀ ìyá mi ẹ̀ ní dààmú. I went to school. Really? Yes. Which school? I finished at LASU. Wow. What course? I read accounting education. Why are you not okay for people? I don't know if you can help me with 100 naira. What do you want to do 100 naira? For transport. Where are you going? I'm going to my 12. I'm going for an appointment. Thank you, madam. God bless you, madam. Sorry, you're smiling. You gave money, you're still happy. What will I do? But mommy, everybody have challenges. what's your own challenge? My own challenge Yes. is to become, to have rest of mind. God should provide me money. If not, I will not be working up and down. I can see that you're just helping people to back load. No easy. I have so small children at school. Small children. Do you have husband? No, You don't have husband? I don't have. That's So you're a widow? yes. Oh, wow. Wow. Mommy, you give me 100 now, you don't know me. I'm a Christian. You're a Christian. And it's good to give out. Give out. Thank you. God bless you, ma. Yes. Mommy, I want to surprise you. Maybe you don't want to be working again. Or do you just want to work? I'm shy to, like, I don't know how you express you. I don't know how you feel about this. Okay. No problem. But you don't want to work again. I don't want. You don't want. I came to test you. And you gave me 100 naira. Mommy, God bless you. I have a gift for you, but it's public. I don't know where I can take it to. No problem. Is there any secret place? I have a gift that I want to give you. No problem. Secret place. Okay, let's come to. Yeah. You speak good English, safe. You speak good English. I went to school. Really? Yes. Which school? I finished at LASU. Wow. What course? I read accounting education. Eléyìí pọ̀. Why are you not okay for people? Because during Corona time, there's the place I'm working, they refuse to pay. Which place? At this school, at Star of Hope, Nursery, Primary and Secondary School. I taught in the primary school and secondary school. Yes, but I've been teaching for long. Yes. So, how much are you making before? How much are you making before? For the school. Yeah. They pay me 40K. Yes. They pay me 40K. But as time goes on, when the Corona started, they stop. Because the people the students that we are teaching, they refuse to pay. They are owing a lot. So because of that, it affects us. Mommy, but how do you feel working? You are a graduate. It's because there is a time during the time I was teaching. So I went to all this Napo. I learned about 60,000 twice. So there was a time when this Corona came, they now said we should start returning money. I could not make it. And even that time my husband was alive. So I was one feeding him till now late. So when I now saw that
they are not asking of money, because when you don't have the money, they will detain you inside the toilet. As I said, when I went to the market, as I said, what would I do? Because I don't have money to start business. As I see people hawking, and I said, how will you do it? They said they went to borrow money for maybe have 1,000. I said, I want even 2,000 to start, so that I can start. So that my children, they've not got, they are still going to school. So I lost my husband. In fact, I don't know whether I'm in the earth or heaven. I was down. So I now said, since there is God and I'm going to church, God will help me. I started. Mama, you gave me 100 naira from your struggle. I saw you that you were hawking tomato for someone. I went to deliver that tomato. How much did they give you? You gave me 200. Ah, Jesus, a whole graduate, man. Mommy, I have a food for you. Ma'am, give me the food. God bless you. I have a food for you. You blessed me with 100 naira. Mommy, you blessed me with 100 naira. This is your food. Open it. Open the food. Bring it out. Bring the food out, mommy. Bring the food out. How much? 100,000 naira. Jesus, God will bless you. 100,000 naira. Bless you. God will bless you. You're welcome, man. That's an 100,000 naira for you, man. I don't want you to do this again. Start a job with this 100K. I really promise me. I'm not lazy. Okay. Mommy, like I said, use this 100,000 naira to start a business. I don't want to see you helping people to pack their loads again. No problem. Will you promise me? I promise. When I see money, I will not. I go for. Oh, tell me, what can Jesus do? Jesus can do many things. Lágbára Ọlọ́run, aláàánú kò ní kẹ̀yìn sí. Amen. Bó ṣe tẹ̀lé mi, tó tún tẹ̀lé mi, tó dẹ̀ mọ̀ mi rí. Ọlọ́run aláàánú sí ẹ. Lágbára Ọlọ́run ló ṣe máa rí rẹ̀. Ló ṣe máa rí rẹ̀. Jésù. Ó yá, ẹ fi bo owó yìí. Cover your money. Yeah. How old are you, ma? Okay, I'm 48, 49. Wow, you are 48. 49. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, èwo ni ó pààyàn lẹ́kún nínú story tẹ́ gbọ́ yìí. As we can all see, she's industrious. Wọ́n fún wọn ní 100,000, and this woman is saying, I will invest it. I am not lazy. I am not lazy now. Because in tó ti ní lórí, this is talent wasting. Talent ló ń waste yìí tó pé wà industrious. Ó mọ tí wọ́n pè ní talent náà ló ṣe wò wípé kóhun lọ sáàrin ọjà. Ẹ tó yẹ kó wà ní marketing. Ẹ tó yẹ kó wà ní bank. Tó yẹ kó wà ní oil sector. According to nǹkan tó kà. Accounting. Ẹ tó yẹ kó máa ṣe dáadáa nínú ayé. Òun ló ń ṣe alábàárù káàkiri nínú ọjà. Now, this is another talent don't waste. A ní ká dá dúró ká ṣe Yorùbá nation. Ohun tó wà ńlẹ̀ ó tó pín. Ẹ lọ sí àwọn ilé iṣẹ́ lálálálálálálá. Bí ọmọ Yorùbá bá débẹ̀, tó bá ní ẹ káàárọ̀ sà o, ẹ káàsán mà o, òyìnbó náà máa sọ sí. Tí ọmọ Hausa bá ní ránkà dédé ni. Sọ̀nù ń kù, òun kù bí òjò lọ ni. Tí Ìgbò bá ti rẹ́gbẹ́, tó bá ti ní kèédú, wà gbọ́dùn mọ́. Ó ti dùn mọ́ náà nìyẹn. Wọ́n máa yanjú ẹ̀ ni. Mi ò ní kò sí ẹni tí ó dá ní gbogbo Yorùbá o, tàbí gbogbo Yorùbá ni ò dá. But ẹ bá wa share fídíò yìí. Kó kan àwọn àgbààgbà. You never know. Bóyá ẹnìkan wá ẹni tó jó lóòótọ́, tó lè sọ òótọ́ bí obìnrin yìí. Because ẹ má jẹ́ ká tanra wa. Obìnrin yìí ní tó lè ná láti má ṣe alábàárù as a graduate. Ó lè wọ àwọn company lálálálá tẹ́ pé tó bá wọ bẹ̀ báyìí. Bó bá pé wọ́n fi báyìí lọ ni tá fẹ̀yìn lélẹ̀. Ṣùgbọ́n mi ò rò bí ó mọ lára láti school. Bóyá torí ẹ̀ ni ò ṣe lè ṣe nígbà tó jáde. Ẹ jẹ́ pín ètò yìí. Bóyá rí bàbá aláyé kan tàbí ìyá aláyé kan tí wọ́n ní companies. Tàbí tó bá yẹn tó lè help ẹ̀ nínú èyí tẹ́ ń wò mí. Tẹ́lẹ̀ test brain ẹ̀, ẹ bẹ̀rẹ̀ credential ẹ̀ kó CV ẹ̀ fún yín.
ẹ yẹ̀ wò ẹ bá wa assist ẹ ọmọ Yorùbá ló ń languish nínú poverty abject poverty lele. Yeah, I am sorry to use this word. Mi ò wá fi ń ṣe ẹ̀yẹ, mi ò wá bú yín. Ṣé pé èmi náà wà nílùú òyìnbó, aṣọ wa ń kọ́bọ̀ ni mò ń wọ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá mi wo fídíò yẹn dáadáa. Ẹ wo woman yìí bó ṣe rí rìnṣìnrìnṣìn. Ṣé ojú ò gbà yín tì gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ojú ń tì mí. Wọn ò lè sọ fún yín pé woman yìí ó gba ẹgbẹ́ primary school kọjá. Ẹ wo skirt tó wọ̀, ẹ wo aṣọ tó wọ̀. Ẹ wo bàtà ẹsẹ̀ ní Lagos State. Alábàárù ń san owó orí tó bá rẹrù o. Tí wọ́n bá bi woman yìí dáadáa, ṣé agbèrò ti gba létí rí? Bóyá agbèrò ti fún ní ìgbà tí rí. Nígbà tí òróró tíkẹ́ẹ̀tì san. Àbí wà tí ò tí ì tà. Tí ò tí lè já tíkẹ́ẹ̀tì. Ìyá èrò tomatoes inú kíní yẹn ó gba 200 naira. Ẹ wá béèrè lọ́wọ́ mi, wọ́n ní èlò ni wọ́n ta ẹja koté ní Nàìjíríà. Wọ́n ní ẹja koté is 1,200. How many times ló fẹ́ ru pọ́npọ́n tomatoes? Láti lọ ra ẹja koté ẹyọ kan 1,200. Ẹ̀rọ tí pé kò ní mú ẹja koté kó máa jẹ ní tútù o. She wants protein fún àwọn ọmọ àtàrà ẹ̀. How many times ló máa ru ẹrù láti ra gàrí, láti ra èlùbọ́? Tó bá yẹ pé ó fi ọjọ́ àárọ̀ ẹ̀ ṣe ránu ni, a lérè iṣẹ́ ọwọ́ òun lòun jẹ. Ó fi àárọ̀ ẹ̀ ṣe dáadáa láti lọ sí school. Wọ́n sọ fún wa wípé education is the master key to success. Now, she is there to gain the success. To struggle fún master key education tó ti lọ. Okay for her now to gain it. Ó padà ń gain nínú ọjà níbi tó ti ń ṣalábàárù. Níbi tó ti ń fìtínà tó ti ń fòwò káàkiri. Ẹ yẹ kí n béèrè lọ́wọ́ yín. Ṣé story yìí kò bá yín nú jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ta ló sọ fún yín wípé ọmọ tí obìnrin yìí bí, àwọn ọmọ tó bí, wọ́n ti jẹun ní time tó send video yìí sí mi? No, mo ń béèrè ni. Ta ló sọ fún yín pé àwọn ọmọ obìnrin yìí wọ́n lọ sí school bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé àwọn ọmọ ò kì í ṣe drop out ṣá? Ṣé kì í ṣe pé inú yàrá tó bá lọ sálábàárù dé, tó bá sùn tó bá jí ló yẹ máa ká ọmọ ẹ̀ ní ABC? Ta ni ká dá lẹ́bi? Ó struggle, ó gbìyànjú. Ó lọ ń ṣe teacher primary school. Ó ń gba 40,000. Tí ò tó $40 tí most yín fi mú nǹkan. Ẹ̀yin olóṣèlú wa gẹ́gẹ́ tí $40 tí ẹ ṣe. Kò tó owó táwọn ọmọ yín tí wọ́n fi kò tó bàtà ẹsẹ̀ wọn ló ń gbà lóṣù, and she is contented with it. Ìgbà tí àwọn òbí ọmọ school ò rówó san, then how do we expect the proprietor of the school to pay her? Lọ́jọ́ máa sọ pé ìyá máa ń tọ̀ràn ni. Bí ọ̀rọ̀ ṣe máa ń tọ̀ràn ni iṣẹ́ òun ìyá máa ṣe ń tọ ìran. You think kò lè kàn mí, ó máa kàn ẹ́. If proprietor táwọn parent ọmọ school tí wọ́n bá rówó san, proprietor kò rówó san fún teacher fúnra rẹ̀ ló ń drop out báyìí, kì í ṣe ọmọ school mọ́. After dropping out of teacher tó lọ ń ṣalábàárù nínú ọjà, ta ló máa kó àwọn ọmọ yẹn? Proprietor tún gbẹlòmíì kò tún ní rówó san. Torí òbí àwọn ọmọ ò sanwó school. Kì í ṣẹjọ́ òbí. Bóyá àwọn òbí náà ò ríṣẹ́ ṣe. Wọ́n tẹ̀ ẹ̀yin ọmọ ṣáà máa lọ sí school. Ọmọ mi gàrí ló mú lọ sí school. Ṣọmọ tó mú gàrí lọ sí school lòbí àsanwó. Proprietor tó ronú pé ó yẹ kó bóyá educationist kan ni ó pé mo nílẹ̀ kan jẹ́ kí n kọ́ ilé sórí ẹ̀. Kí máa fi jẹ́ káwọn máa lọ sí school níbẹ̀. Proprietor yìí tó fẹ́ káwọn máa lọ sí school. Now, ẹ bi ra yín léèrè. Nígbà tí ò bá rí owó san, ṣé kò ní tọ́nu school kó sọ di beer parlour? Yes. Ṣé kò ní tọ́nu school kó sọ di hotel? Ó mọ̀ pé ẹ̀ ló máa mówó wá fún un. Àwọn oríṣiríṣi èèyàn ló máa wọnú hotel tí wọ́n á sanwó fún un. Ṣẹ́rí, bí wọ́n ṣe ń disvalue education ní ilẹ̀ Yorùbá. Lásù tí woman yìí lọ, kò kí jẹ́ school lásán ṣáá.
wọ́n ní àwọn university àti àwọn schools àti àwọn university ṣá á jẹ́ kó mọ̀wé láti ilẹ̀. Ta ló sọ fún yín pé obìnrin yìí ọkọ ẹ̀ tó kú ṣé kìí pé lack of good health care ló pa ọkọ, lack of good food ló pa ọkọ. 40k, how do they pay their house rent nínú 40k? Ọmọ mélòó náà bí, bóyá méjì bóyá mẹ́ta. How do they feed those children nínú 40k? Ọkọ sick, no free health care. How do they transport themselves to schools? Both the children and the mother don't teach. Iṣẹ́ wo lọkọ ń ṣe? How can she pay for her children's school fees nígbà táwọn ọmọ ẹ̀ lọ sí school? Nígbà tí ò sí free education láti ọwọ́ ìjọba. Ẹ̀yin ìjọba yìí ẹ dẹ̀ ń jáde. Àwọn ọmọ yín kàwé abroad. For those of you tẹ́ castigate àwọn tá ń pariwo Yorùbá nation. Ṣó ti ń clear báyìí? Ṣé ẹ ti ń rí báyìí? Bẹ́ẹ̀ ohun tó wà nílẹ̀ Yorùbá ó tó pín o. Ẹ̀yin bàbá wa, ohun tó wà nílẹ̀ Yorùbá ó tó jẹ́ kí àwọn graduate wa ṣe rere. Tí woman yìí náà bá rí opportunity láti jápa bí ti Yorùbáwùyí, kò ní kí ẹ̀ láti ṣọmọ ọ̀dọ̀. Ẹni tí ò kí ẹ̀ as a graduate láti lọ ṣe alábàárù nínú ọjà, láti tẹsẹ̀ bọ pọ̀jọ̀pọ̀jọ̀pọ̀jọ̀pọ̀jọ̀pọ̀jọ̀ nínú ọjà. You think she will care láti ṣe ọmọdọ̀ nílùú òyìnbó? Mi tó ti máa gba hard currency tó mọ̀ kó tó ń bá ṣe ó ní iye tó jẹ́. Mo sọ wípé ẹ lọ download tap send. Lórí tap send, owó tẹ́ ẹ bá ṣe níbẹ̀ ẹ lè rí rate yẹn níbi kankan ní gbogbo àwọn customers tó kù. Tẹ́ ẹ bá download tap send, àwa wà níbí láti ṣe direct deposit sí àkáǹtì àwọn tẹ́ bá send owó sí. Ẹ lo promo code Abiola 223 tẹ́lẹ̀ nìyẹn, ṣùgbọ́n nísìn Abiola TTS nígbà tí wọ́n ti sọ wá dá ambassador là ń lo promo code Abiola 223. Nísìn náà ti endorse wa pẹ̀lú àṣẹ àti agbára Elédùmarè àti support ẹ̀yin olólùfẹ́ wa. Tó ti endorse wa nísìn a lo Abiola 223 mọ́, Abiola TTS. That shows you pé wọ́n ti endorse wa. Abiola TTS means Abiola tap send. Tẹ́ ẹ bá download ẹ̀ ojoojúmọ́ ẹ máa rí iye tí owó bá jẹ́. Ẹ yẹ kí n tún bá yín wò because rate yẹn ò dúró, ó ń lọ ó ń bọ̀ ni. Rate yẹn ò dúró, ó ń lọ ó ń bọ̀ ni. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní báyìí sìn, ó ti bọ́ sí 1160. It was 1180 tẹ́lẹ̀, ó tún ti di 1160. Tẹ́ ẹ bá lórúkọ mi Abiola TTS. Ní first transaction yín ẹ gba $10 ní ọ̀fẹ́. Ẹ̀yin tẹ́ ná euro, ẹ̀yin tẹ́ ná pounds, ẹ gba €5 or £5 ní ọ̀fẹ́. Ẹ̀yin ti kọ Abiola TTS fún promo code yín. Now tí woman yìí bá wá gbéra tó ráyè gbé jápa, even though many people are dying lórí Mediterranean Sea, wọ́n kú sí desert. Ṣùgbọ́n tó bá rí jẹ́ new agent tàbí jẹ́ new sponsor àkọ́ pé òun á gbé woman yìí travel, tó máa misbehave tó bá dé lóyìnbó ṣá, tí wọ́n fi sí àyè accounting. Òyìnbó ò sanwó agbára, owó ọpọlọ lòyìnbó ń san. Àwọn doctors ń kú òǹlé, àwọn accountants ń kú òǹlé, àwọn ẹgbá kú òǹlé. Ọlọ́run má jẹ́ pé last. Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé last. Tí àwọn graduate bá kú ní Nàìjíríà tán, ìwọ tó bá dá company lẹ̀, ọmọ primary school ló máa fi ṣe accountant ẹ̀. Because this is so disgusting. Eléyìí ó ṣèyàn bákan wípé graduate of university graduate ló ń wo ẹrù láàrin títì. Mo fẹ́ bi yín, àwọn ọmọ woman yìí ibo náà wà? Kí ni level of education tí wọ́n ní nísìn? Tó bá wá rí bẹ́ẹ̀, Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mo ń jẹ́, even though I am disappointing myself because I promised myself pé mi ò ní jump into this. Nígbà tí ọmọ kan ti parọ́ mọ́ mi pé mo gbé òun lọ sí Libya, tèmi ò dẹ̀ dé Libya rí, tó pé mo fẹ́ ràn lọ́wọ́.
but ohun tó wà lára mi, the spirit in me will not allow me láti mójú nù. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, láti àárọ̀ tí wọ́n ti send video yẹn sí mi, mo ti wá page ẹni tó interview ẹ lọ, mo ti lọ síbẹ̀, mo lọ comment, mi ti rí reply. Ṣùgbọ́n tí mo bá rí reply, ẹ jọ̀ọ́, mo tọrọ, mo bẹ̀bẹ̀ ni, ẹ ti ń support mi láti ilẹ̀, ṣé ẹ tún máa support mi ṣá, kí n tún gbé obìnrin yìí náà wá. Ohun tá bá lè ṣe fún, ẹ tẹ́ bá ní complaint, tẹ́ need accountant, ẹ bá mi assist ẹ. Ẹ jọ̀ọ́, ẹ já fún ní trial. I don't know her, but humanity before anything. Humanity before religion, humanity before ethnic. Ẹ jẹ́ ká assist ẹ, ká help ẹ. Tẹ́ bá wá pé ẹ lè fi sí company yín, ẹ bá wá share video yìí, bóyá ìjọba lè rí, káànú ṣe wọ́n. Ọmọ wa ṣáà ní ẹjọ́ ṣe, ọmọ wa ti ṣèdí pàǹpàǹsìn, ọmọ wa ló wà ńbẹ̀. Ọmọ wa ní ẹjọ́ ṣe, ọmọ wa ti ṣèdí yànpàǹkàn, ó ti ṣèdí bẹ̀bẹ̀rẹ̀, òun ló wà ńbẹ̀. A lè rí ìjọba táànú obìnrin yìí máa ṣe pé oore lóore mọ́tọ̀, oore lòun ṣe tèmi fi rí o. Oore ló ṣe 100 naira ló fún ẹni tó bá sọ̀rọ̀ tèmi fi rí o. Jẹ́ káwa náà ṣoore yẹn. Tá bá wá lè ṣe yẹn, tó bá jẹ́ ká wá obìnrin yìí tí mo bá ti rí. Jẹ́ káwa náà ṣe lóore. Kódà bó jẹ́ $1 la fẹ́ fún. Táwa mẹ́wàá bá fún ní $1, $100 nìyẹn. A tún tán kíní kan nínú ayé ẹ̀. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, tẹ́ lè bá wa help àwọn ọmọ ẹ̀. Ẹ bá wa help wọn. Ní kàn dààmú. Ìdààmú kéré ó tóbi, kò ní bá èmi àti yín. Oore tèmi àti yín máa ṣe tó máa di bí mọ́ wa lọ́wọ́, Elédùmarè ò ní jẹ́ ká ṣe. Ẹ jẹ́ ká rántí pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun náà lẹ́nì kejì rẹ̀. Ó yá, ẹ jẹ́ á tọ́jú rẹ̀. Tọ́jú òun lẹ́nì kejì rẹ̀, tọ́jú. Ó dùn mí pé mi ò lóhùn. Rántí o, òun lẹ́nì kejì rẹ̀, rántí. Ẹnikẹ́ni tí kò rówó ná, tí ìwọ sì lè fún lówó o, òun náà lẹ́nì kejì rẹ̀. Ó yá, ẹ jẹ́ á tọ́jú rẹ̀. Ìyá wa 48 years tó ń ṣalábàrú o, táwa sì lè dáwó fún, òun náà lẹ́nì kejì wa. Ẹ jẹ́ á tọ́jú rẹ̀. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má bínú. Ẹ ti ń ṣe. Yorubawuyi fans, we have been doing it. Pẹ̀lú àṣẹ Elédùmarè. We have been doing it and we will do it. We will continue doing it. Mo ti rí ẹni tó yẹ pé ó dààmú, ó débì kan wọ́n sọ fún pé ogun tó ń jẹ yìí ó ju ogun Somalia lọ o. Ogun yìí kọjá ogun Biafra 1967 stroke Nigeria o. Wọ́n lógun yìí lé o, ogun yìí kọjá àfẹnusọ. Wọ́n ní ṣùgbọ́n nǹkan ẹyọ̀kan tó ṣe ẹkù nínú ogun yìí ni wípé oore tó ti ṣe sẹ́yìn. Wọ́n ní oore yìí ló di blanket tó ń cover káàkiri tó sì ṣe ẹ̀mí ẹkù. Pẹ̀lú oore tó ti ṣe sẹ́yìn yìí ló máa fi jèrè àti gbáyé àti ṣẹ́gun. Oore múrí márùn ni woman yìí ṣe ló fi gba 100,000. Èmi wá fẹ́ 100,000 yẹn dúró níbẹ̀ torí mo feel pain yẹn. Mo dem pé yín tẹ́ ń wò mí náà ẹ máa feel pain yẹn. Please let us support her. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. I am thanking you in advance. Ẹ ṣé mo dúpẹ́. Tọ́rọ̀ la ní, kọ́bọ̀ la ní. Ẹ̀yin tẹ́ bá lè bá help àwọn ọmọ ẹ̀ náà. Yorubawuyi fans, mo mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe nígbà ọ̀wọ̀ massacre. Mo mọ̀ tẹ́ ẹ ṣe nígbà tí mo pariwo àwọn ọmọ tí wọ́n pàyà àti bàbá wọn. Bó tẹ̀ jẹ́ pé àwọn yẹn mi fẹ́ lọ sọ́dọ̀ family affair wọn because family wọn it's okay. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká help woman yìí. Ẹ jẹ́ ká ṣàánú ẹ̀. Lágbára Ọlọ́run ọba, àwa náà á rí àánú gbà, àwọn ọmọ wa á rí àánú gbà. Ẹ fẹ́ sùn sókè, ó yẹ ẹ sùn. Ẹ sùn kí ẹ ta yín. Ẹ fẹ́ sùn sókè, ẹ fẹ́ lọ wo show mi, ó yẹ ẹ sùn. Ṣé ẹ ti subscribe? Ẹ tẹ subscribe button. Notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ kalẹ̀. Tí má ti ń drop show, ẹ máa rí. Tó bá ní personalize, ẹ má dá wọn lò. All ní kẹ̀kẹ́ sí. Ẹ máa rí fídíò mi tí bá ti drop ẹ̀. I finished at Bá ṣe live show láàrin 3 seconds lẹ máa rí. Tó bá ti tẹ subscribe àti notification bell. I can't education. In case you are watching me for the first time. Why are you not asking for people? Tẹ́yin ò bá mọ̀ mi,
I don't know if you can introduction. help me with 100 naira. My name is YORUBAWUYI. For transport. YORUBAWUYI. I'm going to my I am the one and only Akalolo of Yoruba nation. The only Adáwọn of ilẹ̀ Yorùbá. Ajátọ̀ ọmọjọmọ lọ, ìyá olóyè tí ò pé méjì nílẹ̀ Yorùbá. Ẹlẹ́rẹ́ tó kálọ̀ lòdì tèmi o. Àbẹ̀ní ọmọ òṣè pààrọ̀. Pé yóò pààrọ̀ Àbẹ̀ní yóò déwájú ìjọba. Yóò rojọ́ ọmọ kan bí 1 billion. Ọmọ kan wọ́n bí worldwide tó sọ wípé oore ni yóò ṣe mo ní ṣèkà. Bóore bá jìbì ìpàdé dọ̀hún o. Ó yẹ sọ pé oore ni wọ́n ṣe mo ní ṣèkà. Bóore bá jìbì ìpàdé dọ̀hún o. Ṣé kí n wá woman tí n bá rí ṣe máa assist ẹ bá wa kọ sí comment section. Nǹkan tẹ́yìn náà bá dẹ̀ fi. Mommy, you give me the name, you don't know me. God bless you. I love you. You're a Christian. And Come it's good back. to give out. Thank you. God bless you. Bye.